adúpẹ́ fún Ọlọ́run ibi tó dògbò yẹn kànáwó ọ̀tún rẹ̀ sókè fọ́pẹ́ àyànmọ́ mi ò ní gbàbọ̀dé fọ́pẹ́ ogun lápá àdúrà kíká ogun tí kì í gbọ́ ìràpadà fọ́pẹ́ ayé òní fi jà mí 2025 agbẹ́dọ̀ òníráyé mọ́. báyìí ìpele bọ́kọ̀ká tó lọ sínú ìpele ọpẹ́ ẹ jẹ́ kí Father Christmas ẹ jẹ́ kó máa múra lẹ̀ kọ́ dẹ̀ máa bọ̀ báwọ̀ gbogbo ẹ̀yẹ èso pátápátá mo máa gbàdúrà gbogbo ẹ̀yẹ èso pátá mo fẹ́ gbàdúrà torí pé bí ẹ ti ẹ̀pọ́n orúkọ ìjọ ilé àwọn òbí yóò lè dá ṣe o àbòsí náà lè ṣe irọ́ náà lè pa ìbàjẹ́ náà lè ṣe ṣùgbọ́n wọ́n mọ̀ kọ́ táwọn ọmọ yẹn ṣe é sì báwọn lòkè ló lè lọ fún wọn wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà náà ẹlòmíì kò wọ́n dání báyìí náà ara àti náà bọ́ọ̀lẹ̀ ògbó náà ló ń jésù lókè ọ̀ ẹ̀yìn èso wọn wá gbàdúrà fún yín bọ́ Father Christmas yẹn ẹ jẹ́ kó ṣì wọlé tí n bá máa ṣeré ọ̀fẹ́ mo máa súre fún àwọn ọmọ yẹn lórúkọ Jésù bí òbí gbé yín sí ọdún tó bọ̀ lórúkọ ọlọ́gbọ́gbọ́ ìdílé kankan fún ọmọ ẹ̀wọ̀n bí lórúkọ ọlọ́run àṣẹ bóyá àmì fi pọ́sí tàbí mọ́ṣúárì mi ò ní fi rántí ọmọ ẹ̀ wọ́n ti Jésù Father Christmas ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ inú ṣọ́ọ̀ṣì wa bí Father Christmas ń bọ̀ ó dùn mí pé kò sí kíbọ̀dù mo dẹ̀ pariwo kan yẹn tó mo sọ dáadáa bẹ́ẹ̀ àwọn kan bá wa sọ̀rọ̀ náà láì lọ́wọ́lọ́wọ́ wípé yẹ kí kíbọ̀dù máa lọ sí ìsàlẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n bí mo lè sọ tinú mi ni máa ṣe òun ló fà á torí èmi nìkan náà ni Ọlọ́run bá mi bẹ̀rù ìdórí báyìí Father Christmas wọ́n ti bọ̀ bí wọ́n bá dẹ̀ ti ń dé ẹjọ́ wọn ń bẹ̀ wá gbogbo ẹ jẹ́ ká tú yáyá ẹ jẹ́ ká tú yáyá ẹ jẹ́ ká yí àwọn èso yẹn gbọ́dọ̀ ní kẹjẹ kan ṣùgbù Father Christmas ẹ̀yin àgbàlagbà ẹ yí àwọn ọmọ yín sí lórúkọ Ọlọ́run àṣẹ